سلام عليكم سنة نبوية إجابته فرض على كل مسلم. mo kí ìjókòó lẹ̀ gbogbo ẹ̀yin àgbàlagbà kan járí pẹ́. Salamun alaykum sunnatun nabawiyyatun. nítorí àsìkò mo fi Ànábì Muhammadu mo fi kí ìjókòó lẹ̀ gbogbo ẹ̀yin àfáwà kan járí pẹ́. Sunnatun nabawiyyatun. mo fi Mawlana Sheikh Adam mo fi wọ́n kí kan járí pẹ́. Salamun alaykum sunnatun nabawiyyatun. mo fi Mawlana Sheikh Yusuf Al-Arbaji mo fi wọ́n kí kan járí pẹ́. Salamun alaykum sunnatun nabawiyyatun. wọ́n fi Mawlana Sheikh Kamaluddin mo fi wọ́n kí kan járí pẹ́. Sunnatun nabawiyyatun. lẹ́yìn tí àfá olórin kan tó ní Sirajul Ilmi Adabiyyu Kamali wa Fakhrul Ilmi Adamu Nani lórí Umma Kutubul Biladi Bilamirahi وثالثهم لا يوسف نالي عبادي وثالثهم لا يوسف نالي عبادي. mo fi Ànábì kí gbogbo yín kọ́ ló ń jẹ́ gbogbo yín pẹ́ kí jù báyìí lọ àmọ́ ẹ má bínú torí ọlọ́wà tán Ànábì Muhammadu. sallallahu alayhi wa sallam. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى عليك الله يا عدناني صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن وخلص مده للنبي محمد صلى الله عليه وسلم. إلي بمجب النبي محمد صلى الله عليه وسلم. وخلص مده للنبي محمد والذرية منها نبي محمد. أيا أمة الإسلام شرقا ومغربا فصلوا صلاة للنبي مكملا. سلام على أصل الوجود محمد ومن كان نورا قبل آدم مسفرا له سجدت كل الملائكة زرها على وجه نور نبي تقرر ولم يروا إبليس ملعون ربه لذلك لم يسجد له فتكبر. بنور رسول الله أشرقت الدنا ففي نوره كل يجيء ويذهب بدا مجده من قبلي نشأت آدمي واسماه
في العرش من قبل تكتب بشير نذير مشفق متهتف رؤوف رحيم محسن متهدب بها كدامه في أدرات القدس قدسها رسول الله فوق المناصب منصب بأعلى السماء عبسا يكلم ربه وجبريل ناهي والحبيب مقرب وجبريل ناهي والحبيب مقرب يا إلهي عزيزنا بمحمد يا إلهي أغثنا بمحمد يا إلهي عزيزنا بمحمد يا إلهي عزيزنا بمحمد يا إلهي أغثنا بمحمد ملك يالمي كل فنبي محمد صلى الله عليه وسلم wọ́n ṣe bí ẹni pọ̀ wọ́n gbọ́n tí wọ́n wí. Ó bá já sí pọ̀ ọmọ yìí ànábì Muhammad ni. sallallahu alaihi wasallam. Ó bá bá mi kọ sára kó bá mi lògbó rẹ̀ dáadáa. Tí wọ́n bá ní kí ẹlòmíì kó lògbó ànábì. Àwọn máa dàbí ẹni wípé ànábì tó ń sọ yẹn kó wò mọ́ rí rárá. sallallahu alaihi wasallam. Ó ṣe dákun kó bá mi lògbó ànábì Muhammad. sallallahu alaihi wasallam. Àwọn Ramadan la wà yìí. Ẹlòmíì ó gba àwẹ̀ Ramadan tiẹ̀ ó wá sọ wípé àwẹ̀ tòun òun ò ní jẹ sààrì kódà òun ò ní sínú. Wọ́n ní kí ló dé wọ́n nítorí wípé òun fẹ́ mi súnmọ́ lọ́wọ́ bá ní. Àmọ́ gbà tí wọ́n wọnú ẹrù ẹ̀ wọ́n wá bá sàlátù bẹ́ẹ̀. Irú ẹni yẹn ẹ bá wa sọ fún pé ó ti dà sínú ẹsẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa pátá ẹ jẹ́ kájọ dìde dúró kájọ yòókù ànábì Muhammadu. sallallahu alaihi wasallam. Kájọ máa mi sọ́tún kájọ máa mi sọ́sì. Sọ̀lá tẹ́ka dáìmọ̀ rọ́pàdé ànámi. Alẹ́ Bukutari Sayyidina Muhammad. فكيف لا نصلي على محمد فإن
أبيات من